ìbà kọ́dáyé ìbà ṣẹ̀dọ̀run ìgbà ẹ̀yìn ìyá arúgbó aṣọ́mọ́balẹ̀ ìyá tó kọ́dẹ̀ pẹ̀tẹ̀ sórí Twitter ìwọ fọ prime minister fi ń ṣayé ìbá ní nǹkan tó ń ṣe pé nǹkan kékeré ni sáà lè rí eyín ọmọ òòjọ́ ìyẹn ọmọ tá a bí lónìí eyín rẹ̀ wá. Fúnkẹ́. Bàbá ọmọ tá a bí lónìí ò ti lè wo eyín náà. Fúnkẹ́. Eyín ọmọ ò lè rí wọn bára. Ìyẹn lè àlè rí o. Ẹ̀yin ìyá wọn làwọn ò lè rí o. Ayé mi tèmi bá mi. Wọ́n ní pé tá a lè rí abo ẹ̀fọn. Jésù. Tó jẹ́ wúndíá tí ò tí ì mọ ọkùnrin rí. Àti ayan Ghana. Ẹ láìkí ayan Mexico.